Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa. Ọdẹ Òdùnbí, ẹ̀yin ènìyàn mi. Mo kí yín pé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Bákan náà, ojú tẹ́ fi rí wa kò ní fọ́. Àwa la ó máa bá o. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Ẹ jáde kí ẹ wá gbọ́ ọ̀rọ̀ tó tún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ojú àwọn olè rèé. Ojú àwọn olè alákòóbá. Ìròyìn ní yàjẹ́yàjẹ́ tí mo mú wá fún yín léde nìyẹn o, tó sọ nípa àwọn olè alákòóbá tó dẹ̀ jẹ́ wípé òótọ́ ni. Ṣé mọ̀ pé bàbá wa Fẹlá Tinubu ó kọ àwọn orin kan international thief tí ó pe àwọn olóṣèlú wa ní international thief. Tẹ́lẹ̀ la rò pé yá bàbá kàn fi ń káṣe cruise. Bàbá ò káṣe cruise o, bàbá ń sọ òótọ́ ni. Bẹ́ẹ̀ ni wọ́n ń sọ òótọ́ ni. Àwọn olè international tó jẹ́ pé àwọn olè tó jẹ́ pé wọ́n lè jí ènìyàn gbé ká má rí wọn mọ́. Àwọn náà ló wá ń ṣe òfin. Àwọn ló ń ṣe òfin wípé kí àwọn èèyàn kí wọ́n pa àwọn èèyàn lẹ́nu mọ́. Àwọn ló ń ṣe òfin pé àwọn tó ń jà fún ẹ̀tọ́ wọn ò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́ nílùú. But ẹ má jẹ́ ká gbàgbé pé there is freedom of speech ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Now àwọn olè international thief ni wọ́n ń jà fún pé kí àwọn èèyàn má sọ̀rọ̀ mọ́. Ta ló ṣe irú òfin bẹ́ẹ̀? Ṣé ẹ mọ̀ pé olórí wọn kan mà ní tó jẹ́ pé òun ni olórí wọn ní Senate House, let's just say olórí àwọn Senate reps speaker tó jẹ́ pé senator ní o, ìyẹn Abbas Tajudeen. Bàbá yìí ni ó sọ̀rọ̀ o, olórí àwọn olè tó ń ṣe òfin ní Àbújá ni o. Ṣé ẹ rí èèyàn tẹ́ ń retí pé ohun tó dára kan máa jáde tàbí ó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Dey play. I pity you o, what a pity, ó mà ṣe o. Nítorí pé kí ni o, ṣe rí kò sí nǹkan kan tó fẹ́ jáde nínú wọn Nàìjíríà mọ́. Yes, kò sí nǹkan kan tó fẹ́ jáde nínú wọn Nàìjíríà mọ́. Gbogbo wa la jọ mọ̀ wípé there is nothing like one Nigeria again in Nigeria. Nàìjíríà ti tán. Ṣé rí àwọn aṣòfin olè yìí, àwọn international thief yìí, wọ́n ń ṣe òfin. Ṣé a má gbàgbé pé wọ́n ti ṣe òfin kan jáde o? Yes, gbogbo wa la ti máa gbọ́ òfin yẹn, wúlewúle òfin yẹn tó ti ń jáde ní ẹnu ìjọ́ mẹ́ta yìí. Gbogbo wa la ti máa gbọ́ nípa òfin wèrè kan tí wọ́n ṣe lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Yes, òfin tó ti ń jáde lẹ́nu ìjọ́ mẹ́ta yìí tí wọ́n sọ pé ẹni àjìjàgbara gétọ̀ kan wọn ò gbọdọ̀ sọ̀rọ̀ tàbí kó dìde láti fẹ́ jà fún orílẹ̀-èdè ẹ̀, kí orílẹ̀-èdè wípé tí ó bá dábàá àti fẹ́ jáde ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, wọ́n máa fún ní ẹ̀wọ̀n 25 years imprisonment. Gbogbo wa la ti gbọ́ nípa rẹ̀. Àti yàtọ̀ sí yẹn, a tún wá san 10 million naira, ìyẹn owó ìtanràn. Gbogbo wa la ti gbọ́ ìyẹn o, tó dẹ̀ jẹ́ pé yes, mo jáde láti wá sọ wípé wọ́n ti ṣe kíni, wọ́n tún ti break òfin yẹn. Bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo òfin yìí, gbogbo òfin tán ṣe náà tí gbogbo wa jọ mọ̀ tán ṣe, gbogbo òfin ọgbọ́n àti mú olóyè Sunday Igboho ni. Gbogbo wa la mọ̀ pé ọgbọ́n àti mú olóyè Adéyẹmọ Sunday Igboho ni. Wọ́n ò dẹ̀ mọ̀ pé ẹni Ọlọ́run ò pa, kò sẹ́dá kan tó lè pa. Bẹ́ẹ̀ ni, kò sẹ́dá kan tó lè pa. Ìdí nìyí tó fi jẹ́ wípé Ọlọ́run ń jà fún olóyè Adéyẹmọ Sunday Igboho. Ìdí nìyí tó fi jẹ́ pé Ọlọ́run dúró tì. Bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé wọ́n pàṣì bíìlì yẹn lọ́wọ́ báyìí níjà bẹ́ sílẹ̀ ní House of Assembly. Tó dẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ti ń pàṣì bíìlì ló ti di yam pepper scatter, ló ti di pé wọ́n tutọ́ gba ara wọn lójú. Ẹ wá wo àwọn international thief wa. Ẹ wo àwọn wèrè lóhùn wàásù yìí o, ẹ wá wòran. Àwọn international thief ni o. Àwọn ni wọ́n ṣe kíni, ni wọ́n preach, àwọn ni wọ́n ń ṣe òfin. Bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí àwọn náà ti bẹ̀rẹ̀ ìjà. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ni wọ́n ṣe kíni, wọ́n ti gbéná wojú ara wọn tó dẹ̀ ti kọjá ohun tí à ń sọ. So ṣe rí bíìlì tí wọ́n dẹ̀ ń pass bẹ́ẹ̀, unfortunately wọn ò rí pass. Ìyẹn ló fi jẹ́ wípé ìjà ṣẹlẹ̀ ní àárín wọn, ó dẹ̀ affect wọn débi wípé
wọn ò lè pass bíìlì yẹn because a mọ̀ pé tó bá pass bíìlì yẹn ìjà ni ó máa ṣàn every Yorùbá nation lẹ́nu mọ́ débi wípé wọn ò ní lè ní right àbí ẹnu láti fi lè sọ̀rọ̀ mọ́ so bẹ̀ẹ̀ ọpẹ́ ni fọ́lọ́run wípé gbogbo ọgbọ́n àti ọ̀nà tí wọ́n dá láti fi lè fi mú wa mọ́lẹ̀ bẹ̀ẹ̀ Ọlọ́run ò gbà fún wọn bọ̀ Ọlọ́run ò gbà fún wọn ìdí nìyí tó fi jẹ́ wípé yes Ọlọ́run ṣe kí ni Ọlọ́run wà pẹ̀lú wa ṣe rí ìjọba yìí àná ò ṣe mọ́ but still yet wọ́n sì tún tẹ̀síwájú láti fi máa torment àwa Yorùbá nation ṣẹ́yìn ìta fi sọ pé Yorùbá nation wà láfẹ́ ṣẹ́yìn ìta fi sọ pé ìjọ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó ṣẹ́yìn ìta fi sọ pé Yorùbá nation láfẹ́ nítorí pé a ti mọ̀ pé ìjọ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó sí wa làwa náà fi ń dìde la fi ń sọ fún yín pé Yorùbá nation náà ni no retreat no surrender ẹ wo ẹ̀yin ènìyàn mi ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó lọ káàkiri jákèjádò orílẹ̀-èdè wípé Yorùbá nation náà ni as far as this country dey concern my people ẹ wo ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó sí wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí o ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa dákun bá wa share like subscribe bá wa tẹ̀ sójú ẹ̀ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation náà ni o you see ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun náà la ṣe máa pò nítorí pé kí ni no retreat no surrender see my people ìjà òmìnira ilẹ̀ Yorùbá la fi ń dìde la fi ń pariwo ẹ̀yin náà wò gbogbo òfin tí wọ́n ṣe láti lè rí wípé àwọn ṣàn gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá still yet Ọlọ́run ò gbà fún wọn náà ni still yet gbogbo ìjọba wọn náà wípé láti fi lè rí pé àwọn mú olóyè Adéyẹmọ Sunday Igboho Ọlọ́run ò gbà fún wọn so fún ìdí èyí àwa náà ò ṣe kí ni àwa náà ṣetán láti dìde fún gbogbo nǹkan tó bá gbà la máa funfun nítorí pé as far as this country dey concerned there is nothing like one Nigeria again ẹ wo ní comment section yẹn ẹ máa bá wa tẹ̀ sójú ẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ wo ẹ̀yin ènìyàn mi ẹ bá wa mú sí comment section pé Yorùbá nation náà ni o as far as this country dey concerned see my people no retreat no surrender Yorùbá nation náà ni ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa ṣe rí ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ́ pàtàkì fún wa làwa náà fi ń jẹ́ kó yé wa pé Yorùbá nation la máa ṣe ẹ wo ìjà òmìnira wa la fẹ́ dìde fún o ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká gbárùkù ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé yes a ti ṣetán láti bọ́ lọ́wọ́ oko ẹrú Fúlàní ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ó ti sú wa èyí tí Fúlàní mú wa lẹ́rú ti tó gẹ́ ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ wípé Yorùbá nation náà ni gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde o nítorí àsìkò ti tó láti gbára wa lọ́wọ́ àwọn Fúlàní la fi ń fi àsìkò yìí sọ fún yín wípé àjò ò lè dùn títí kó nílé má relé la fi ń sọ pé ó dàbọ̀.